ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń kíkọ́ mi lè kí yín káàbọ̀ kí n máa fi kí yín pé ẹ̀kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ń ládùn iṣẹ́ ẹ̀gbọ́n. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes Television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá yín ẹ máa yí kò rẹ o ẹ máa wo Startimes. Ire lónìí o, mo ní orí èmi àfire. Ire lónìí o, orí ẹ̀yin àfire. Ire lónìí o, orí àwa àfire. Ire lónìí o, orí ẹ̀yin àfire. Ire owó, ire ọlá, ire ọmọ, àlàáfíà tó ṣàgbà ọrọ̀. Mo ní ire lónìí o, orí gbogbo wa àfire. Bá a ti ń jáde lọ, ire ni kó má bá wa lọ. Mo ní bá a bá jókòó lè ní ire kó bá wa jókòó. Bá a bá ti nà dúró, ire ni kó bá wa dọ́gba. Mo ní bá a bá ń darí bọ̀ sílé, ire ni kó bá wa darí wá. Ire 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 lónìí o, orí gbogbo wa àfire. Bẹ́ẹ̀ ni ire lónìí orí tèmi àfire. Orí tí tẹ̀ ti darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́ni àfire. Orí gbogbo wa tá a wà nínú ilé agodo ń bì báyìí àfire. Bẹ́ẹ̀ rẹ̀ gbogbo yín tẹ̀ wà lọ́nà oko lọ́nà odò àfire náà ni torí pé ire báyìí lójú owó ń rí, ire báyìí lójú ọmọ ń rí, ire báyìí lójú wá pé ẹ̀mí mọ̀ àfèrè mọ̀dọ̀ èmi mọ̀ tí mo rá fèrè mọ̀dọ̀ rí ire mọ̀ kó máa jẹ́ tiwa níbi gbogbo pátápátá tẹ̀ tí ń wò mí tẹ̀ tí ń gbọ́ wa. Eléyìí náà ni mo fi ń kí yín káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tẹ́ni lórí Startimes Television Yorùbá tìyín. Orúkọ tèmi Ola Onabajo, aya olúwa ṣe ńlá fún mi aláṣàkẹ́ tìyín gbọ̀ngàn tí ò kọ́ mọ̀ ọmọ yẹn ọkọ̀ bíi 1 million kí ló ń ṣẹlẹ̀ má tù wá òjú bí mo sì ṣe ń kí yín pa àmójúbà ètò ìjíròrò òwúrọ̀ náà ní èjì mi náà ń pé mo máa wà níbí ọlá òru bó ní ọ̀yá. ṣó ṣeé ṣe kí ọlá wà níbì kan kó má ṣàyọ̀ ńbẹ. bó kò sí kò ṣeé ṣe bẹ́ẹ̀ ni kò dẹ̀ sójú tó máa rọ́lá tó máa lóhùn òfẹ́ ráyọ̀. kò sí o kò sí. so èyí la fi láti kọ́lá mọ́ra báyìí a máa ayọ̀ mọ́ra ni máa kó mọ́ra ẹ máa kó mọ́ra nínú ẹ̀mí kò ń ṣe àwọn. bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ ọlá àtayọ̀ ṣe ẹ ti wà ní jókòó. ọ wà ń jókòó ọ̀ ní sí ní jókòó kẹ́ orí ọwọ́ ọlá orí ọwọ́ ayọ̀ yìí náà ni a fi kí yín káàbọ̀ sórí ètò ìjíròrò òwúrọ̀ lówùúrọ̀ yìí. Akọ̀tún ètò ìjíròrò òwúrọ̀ ló tún gorí afẹ́fẹ́ ní iléeṣẹ́ Startimes Television Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ìgbé ayé èyí tó rẹwà. Òun náà la fi máa sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé báyé tiwa náà ṣe ń rẹwà níbí tí yín náà yóò máa rẹwà láṣẹ Èdùmàrè kò ní dòbu ẹwà yín ò ní ṣá kò ní tí ẹ bá ní ẹwà ara nìkan kọ́ pé èèyàn lówó lọ́wọ́ ara ẹwà ni kéèyàn lálàáfíà ara ẹwà ni kọ́kọ́ èèyàn balẹ̀ ara ẹwà ni gbogbo ohun tá a fi ń ṣẹwà pátápátá kò ní sọnù mọ́ wa lọ́wọ́ lọ́lá láwùrà bí àwa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìlú ọba ẹ̀yin olólùfẹ́ wa lórí ayélujára social media handles wa pátápátá ẹ ṣeun ẹ kú ọwọ́ ọ̀fẹ́ tẹ̀ náà sí wa à ń rí lọ́lọ́kan òjọ̀kan ẹ wá káàbọ̀ sórí ètò náà láàárọ̀ yìí ẹ ké sí alára ẹ ké sájèrò pé Ọlá àtayọ̀ tó ti dé lórí ètò kan ìjíròrò òwúrọ̀ ẹ mọ̀ pé lórí ètò yìí la ti máa ń mú àwọn aláfẹ́ àwọn bàbá mọ́nímọ́ní yéyé mọ̀ọ̀yàn àwọn ìlú mọ̀ọ́ká ọlọ́gbọ́n onímọ̀ olóye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa ń gbé omi ọgbọ́n wá fún wa lórí ètò yìí gbogbo wa pátá lájọ máa mú ń bẹ̀ tí ò sì yọ ẹ̀yin náà sílẹ̀ ẹ tí wàá mú kàlẹ̀ owó ẹ mú tọmọ lọ́jọ́ tòní torí pé kí ni á tún mú omi ọgbọ́n yẹn lára ọ̀tọ̀ lónìí Yetunde Adeyemo lórúkọ tèmi wọ́n máa pè mí lọ́mọ wọn lóńdó òkè àgbẹ̀ àkókò
nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ Àgbógbómọ̀ṣá ọmọ àtòrí ilẹ̀kẹ̀ dólùkù Ọ̀yọ́ àyà wọn ló mú Èkìtì ẹ mú kalẹ̀ ẹ máa bá wa bọ̀ kájọ rìnrìn àjò náà ẹ ṣeun. ó ṣe ohun ìkejì mi kó àtúntò nù látàárọ̀ bí ìjìmí ṣe ń sọ wípé tá a bá ti bọ́ sórí ètò Ìjíròrò Òwúrọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn ọ̀tọ̀kùlú ìlú àwọn onímọ̀ gbajúgbajà àwọn náà lájọ máa ń sọ̀rọ̀ lórí ètò Ìjíròrò Òwúrọ̀ àlejò wa tẹ̀ ní wọn wá gbẹ̀yìn. wọ́n dé tìgara ni. wọn gbẹ̀yìn rárá kí ló ṣẹlẹ̀ àjọdé sórí ètò ní bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀ sá o ẹ káàárọ̀ sá yes sá àlàáfíà làbá yìí àdúpẹ́ sá yes sá. gbogbo ilé ń kọ́ àwọn ẹlẹ́hà ń kọ́ kẹ́kẹ́ mọ́ kí wá ṣe é dágbére. ó dáa ojú àlejò wa náà lẹ ti rí yìí bóyá ká ṣe báyìí ẹ kò bá ṣàfihàn ara yín lérèfé fáwọn ará ilé tí wọ́n fi mọ̀ yín. orúkọ mi gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ wọ́n ní akàwé gboyè àbí Dr. Ridwan Adetunji Raji àmọ́ ńgbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni ṣó ṣe kí ọlá kó wà níbì kan àti ayọ̀ kó wà níbì kan àbí ó ṣe kí ọlá wà níbì kan kó má sí ayọ̀ bẹ́ẹ̀ ni àti ọlá àti ayọ̀ adé la fi ń rà adé la fi ń gbà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni à ń fi ọlá gbadé ni bẹ́ẹ̀ni adé ń fi ayọ̀ gbadé Adétúnjí lè ní. ó ga ibi tẹ́ ẹ gbé wa lọ ó lágbára. àwọn ní ẹni tó bá tó ní gbà. bẹ́ẹ̀ni òun náà ló yẹ ká fọ̀rọ̀ lọ. bẹ́ẹ̀ni ẹni tó ní gbà ó ṣe bẹ́ẹ̀ni ẹnu ò ṣe ariwo kọ́ ni music. ibi táwọn ẹ̀ ti sọ pé adé dúró ọlá wà ń bẹ̀ ayọ̀ wà ń bẹ̀. gbogbo ohun mèremère tó wá kù tó fi ń ṣayé tó fi ń jẹyàn ó pé síbẹ̀. ó ti pé nìyẹn. ó ti dáa ẹ káàbọ̀ sí. ẹ ṣe wádùn láti gbà yín lálejò ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí bàbá wa ẹ ṣì máa ní àǹfààní láti ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àfihàn ara yín láti bọ́ sí abala ọ̀rọ̀ mọ̀ràn náà lélẹ́yìí ọ̀rọ̀ mọ̀ràn kékeré tá a máa fi ṣe wà létí lóore ni ó lá máa pe àkórí ẹ̀ ní má torí ọmọ kọ ìyálẹ̀. ọ̀rọ̀ mọ̀ràn ni fún gbogbo àwa ọkùnrin tó sì jẹ́ pé àwọn àtẹ̀jíṣẹ́ tí ó ń tẹ̀ wá lọ́wọ́ ló máa ń jẹ́ ká máa bá wa sọ oríṣiríṣi tá a máa ń bá wa sọ tá bá pé má torí ọmọ kọ ìyálẹ̀ má joyè àríyàwó kọ ìyálé. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló jẹ́ pé irú ìgbà yìí ó ti máa ń fọ́ wa mọ́ wa lọ́wọ́ jù lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a máa pé kíní kan ọmọ mi bó ṣe wà nílé kìló wà ń gbàǹjà bẹ́ẹ̀ ni. bóyá ká wulẹ̀ pé ká fi àkórí ẹ̀ ṣe má joyè àríyàwó kọ̀yálé bẹ́ẹ̀ ni. nítorí pé ó máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ obìnrin náà ṣùgbọ́n eléyìí tí a fẹ́ràn ni wọ́n jù lápá tèmi ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ẹlòmíì á sọ wípé ọmọ mi ni mo fẹ́ tọ́jú. ọmọ mi ni o bíi pé láìsí ìyàwó máa rọ́mọ. ṣé ó máa fòrí ọmọ ni. ìmọ̀ o. bí ìyá bá sọ pé owó oorun mi dà wá ní kò sí. bá ṣá mo fẹ́ sanwó skul ọmọ. bẹ́ẹ̀ni tí ọmọ mi ti jẹun bí ìyá bá pé wo gbogbo bàtà tí mo ti ẹ̀wọ̀ ló ti ṣẹ́nu sókè wàá sọ pé jọjọjọjọjọjọ o sì ń béèrè owó bàtà fọmọ mi ní last week. mi ò tí ì rí fún ẹ. àbí ọmọ ni mo gbà mí ìgbà yẹn. ìyẹn náà tún wà ń bẹ̀. bóyá ká ṣe báyẹn àti ní àlejò lórí ètò bàbá wa tá a bá pé má joyè àríyàwó kọ ìyálé lápá ọ̀tún àti lápá òsì kí ló túmọ̀ sí ẹ bá wa yànnàná ẹ̀. àfi kí ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn yé òun lẹ́ni tó bá mọ àǹfààní tó wà nínú pé yàtọ̀ sí pé à ń rọ́mọ lọ́léèwé à ń fọmọ lóúnjẹ tí ọmọ ò bá dàgbà níbi tí ìfẹ́ wà tó ti rí ìyá tó rí ìyá bá lò torí ìyá bá ṣe torí bàbá bá lò torí bàbá bá ṣe àtóúnjẹ àtaṣọ àti ìwé ta kọ́mọ ní wúlò. kò ní wúlò ọ̀rọ̀ rẹ̀. ó deep. ẹ bá bi mí pé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀. yes sir. àwọn onímọ̀ ìjìnlẹ̀ kan wọ́n ṣe research kan lórí àǹfààní tó wà lórí attachment ìyẹn ni wípé ìbálò tó wà láàrin ìyá àti bàbá
àtọmọ àtọjíṣepọ̀ tó wà ń bẹ orí pa wo ló máa ń ní ní ìgbésí ayé yẹn wọ́n ní kí ọmọ kan kó mú àti ìyá kí wọ́n jọ wọ yàrá kan tí wọ́n jọ mọ̀ rí ìyá kan mọ́mọ́ ẹ̀ wọbẹ̀ wọ́n wá kó nǹkan ṣeré tó pọ̀ síbẹ̀ wọ́n ní bọ́mọ yẹn ṣe wọlé tó ti rí nǹkan ṣeré wọ́n ní kí ìyá ẹ̀ máa sọ̀rọ̀ lòun sáré lọ bá nǹkan ṣeré ló bẹ̀rẹ̀ sí ní fi blọ́ọ̀kù ṣeré ló ń ṣe gbogbo ẹ̀ nínú ẹ̀ ń dùn nígbà tó ń gbóhùn ìyá ẹ̀ wọ́n wá ṣẹ́jú sí ìyá yẹn pé kó dákẹ́ kó mọ́ kété tọmọ yẹn wẹ̀yìn tó rí pé kò sí ìyàwó ń bẹ̀ kò ṣeré mọ́ bó ni ìyá mi wà. ara ò balẹ̀ mọ́ ó bẹ̀rẹ̀ sí ní sunkún. ó wà yẹ káàkiri. ìtumọ̀ ẹ̀ ni wípé tọ́mọ bá dàgbà tí ò ní dependency tí ò rí ìyá bá ṣe pọ̀ kò ní ní confidence tí ò rí yàn gbára lé tí ò rí yàn sọ pé kí ló ń ṣe ẹ́ ẹlòmíì ọmọ ẹ̀ máa sunkún á ní kó sì lọ láti kékeré ni wọ́n ti pa emotional intelligence ọmọ yẹn kò wá ní nǹkan tá à ń pè ní emotional literacy ṣe mọ̀ pé literacy ni bá ṣe ń sọ̀rọ̀ yìí pé mo fẹ́ jẹun tí mo lè sọ bẹ́ẹ̀ náà ni pé inú mi ò dùn ṣé gbogbo ara lè sọ bọ́ ẹni tí ò bá ti ní emotional intelligence kò ní mọ̀ pé ní tó ń ṣe mí inú mi ò dùn lágbájá bà mí lọ́kàn jẹ́ níbi ipò ò lè sọ yẹn làtúnṣe ti lè wáyé nígbà tó lè sọ ọkàn ń bínú kudi ọkàn ńlá gidi mọ́lẹ̀ wọn ní mọ́ tó ṣe é so àǹfààní tó wà níbi ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ó kọjá pé kẹ má bàa jà àbí kẹ má bàa máa sunkún irọ́ o torí àwọn ọmọ tẹ́ ẹ fẹ́ torí ẹ tẹ́ ẹ lẹ́ẹ̀gbà yẹn tẹ́ kọ̀yá àbí ọmọ tí ìyá dìmú tí ò bá bàbá ṣe o ò ní jàǹfààní ẹ̀ bẹ́ẹ̀ ni o ò ní wàhálà tó ń ṣe yẹn Ọlọ́run má jẹ́ ká ṣe dànù tí ò bá jẹ́ kí àjọṣepọ̀ tó dáa kódà kẹ́ máa dẹmọ ìgbà míì nítorí ọmọ ẹ dẹmọ lójú ọmọ pé gbogbo ẹ ń lọ dáadáa ẹ ní sọ̀rọ̀ síra yín ẹ ní jágbe mọ́ra yín kọ́mọ bá máa mọ̀ pé ní àwọn wèrè ló bí òun. òun náà má bàa dàgbà ya wèrè. so ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni. mo ṣe rí nìyẹn. ẹ ṣeun bàbá wa. ọ̀rọ̀ àgbà ó ga ó ní àgbà ò ní tán lórílẹ̀ nígbà tí mo sọ pé èlé nìyí ó tún lágbára ó máa lágbára ó máa làmì ó máa laka. tó tún máa fi yàtọ̀ sí tàtẹ̀yìnwá ni pé ó lágbára. ó lágbára. Ó gbogbo yín tẹ wà nílé sájọ máa ṣètò léèní ẹ wá nǹkan fìdílé kẹ fìdílé nǹkan ìyá Rọ́mọkẹ́ bá ń pè é àṣùkúra yìí pé ẹ ti jẹ́ àwa gbọ́rọ̀ àgbà léèní. a tún gbọ́rọ̀ àgbà dé o ẹ tẹ́tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́ ó ṣe pàtàkì ó bá fi jìtá yẹn sí. bẹ́ẹ̀ ni. gbogbo ọ̀rọ̀ tá a mú sẹ́nu lé nìyí pé ẹ má jẹ́ ká joyè àríyàwó kọ̀yálé ìwọ obìnrin má joyè àríyàwó kọ̀yálé tòun àpé ọmọ mi bàbá ẹ ti ṣorí burúkú lọ. bàbá tó sọ fún pé bó ti ṣorí burúkú lọ yẹn ó ń bọ̀ wá dúró dè ẹ́ bí bàbá wa ṣe sọ. bẹ́ẹ̀ ni lọ́jọ́ ọ̀la ó ń bọ̀ wá dúró dè ẹ́ ìwọ ọkùnrin náà tó sì jẹ́ pé o fẹ́ sọ pé ìyá ẹ̀ ò rọ́wọ́. má gbọ́mọ mi lọ́wọ́ ẹ̀ má gbọ́mọ mi lọ fún ìyá mi á tọ́jú ẹ̀. àwọn míì ò tiẹ̀ wọn kò ń ṣèjà o ẹlòmíì kì í ṣe pé kò fẹ́ràn ìyàwó ẹ̀ o ṣùgbọ́n ó fẹ́ kọ́kọ́ gbọ́ tọmọ yẹn náà. bẹ́ẹ̀ ni kí kọ́kọ́ ṣe tọmọ mi náà pé ó máa dàbí pé torí ọmọ ni mo ṣe fẹ́ yàwó. ìwọ ṣáà ń ṣiṣẹ́ ìwọ ṣáà ń ṣe. lọ́ máa tọ́jú ara ẹ̀ lọ́ máa tọ́jú ara ẹ̀. gbogbo bí tẹ̀ tí ń gbọ́ wá tẹ̀ tí ń wò wá ìwà tí ò dá gbáà ni. ìjáde òkè lọ́nkà fèsì ìrìnàjò tàbá fi máa padà dé káwá tẹ̀síwájú ní ọ̀rọ̀ tá à ń sọ. ẹ má gbàgbé bàbá wa wà ń kalẹ̀ wọ́n wà ń digbí á máa bo omi ọ̀gbọ̀n tó pọ̀ láti ọwọ́ tí wọn á ń padà bọ̀ ẹ kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tìyín mú kí yín pé ẹ kú àmójúbà àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tìní fún àǹfààní ìtẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa orúkọ tèmi Ọlá Onabajo bẹ́ẹ̀ dẹ́rẹ́ kejì mi náà wà ń kalẹ̀ Yetunde Adeyemo tí gbogbo yín máa ń pè ní ayọ̀ ń gbénú pẹ̀lú àlejò wa pàtàkì náà lájọ dé onímọ̀ ni wọ́n onímọ̀ ìjìnlẹ̀ ọ̀jọ̀gbọ́n ni wọ́n pàápàá ọ̀jọ̀gbọ́n tó kì í ṣàfẹnujẹ́ o kò ṣe ọ̀nàrárì o wọ́n kàwé wọ́n gboyè ni o bàbá wa ẹ tún kù kalẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀rọ rasa ẹ̀ńlẹ́sà o àwọn ará létí rí ojú yín ẹ ti ṣí wa létí kó tó di pa lọ sí ilé agbára lẹ́ẹ̀kan ṣùgbọ́n fún àǹfààní àwọn tó ṣe ń darapọ̀ mọ́ wa lẹ́kùnrẹ́rẹ́ bá mi ṣe àfihàn ara yín báyìí orúkọ yín ọmọ ìlú tẹ̀ ti jáde wá àwọn iṣẹ́ tẹ̀ máa ń ṣe.
orúkọ mi ni Dr. Ridwan Adetunji Raji. Ọ̀gá. Ọ̀gá. Ọ̀jọ̀gbọ́n Ridwan. Ọ̀mọ̀wé ni doctor. Ọ̀mọ̀wé àtọmọkéwú lápá kan. Ọ̀mọ̀wé. Àfáà ni mí ní Nàìjíríà. Àfáà ni mí ní Nàìjíríà. Àmọ́ lẹ́yìn odi university professor ni mí. Báwo lè fẹ́ sọ yẹn? Ẹ sọ orúkọ school yẹn ó ti dá àti mọ̀. Màmá àti ẹ̀sọ́ ọ̀jọ̀gbọ́n. Olùkọ́ àgbà. Olùkọ́ ilé ẹ̀kọ́ gíga. Olùkọ́ ilé ẹ̀kọ́ gíga. Ẹ wá jẹ́ ọ̀jọ̀gbọ́n. Mo wá jẹ́ ọ̀jọ̀gbọ́n. So mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́. Ẹ dárúkọ iléèwé gíga ní òkè. Ní Zayid University. Zayid University. Nílùú. Ní Abu Dhabi ní United Arab Emirates. Ó jẹ́ ọ̀kan nínú yunifásitì mẹ́ta tí wọ́n ní tó ń ṣèlú tó tóbi. Tó bẹ́ẹ̀ ni. So nínú àwọn federal universities wọn ibẹ̀ ni mo wà tí mo ti ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìkìrun, ṣé mo ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan? Ìkìrun Àgùnbẹ́ onílẹ̀ Òbí ní Ọ̀ṣun. Ọ̀ṣun nìyẹn, Ọ̀ṣun Òṣogbo. Àmọ́ Ọlọ́run ò pé kí n kàwé kankan ní Nàìjíríà. Malaysia ni mo ti ṣe first degree ní University Utara Malaysia. Mo ṣe masters ní University of Technology Petronas. Petronas dá gẹ́gẹ́ bí NNPC tẹ́ni bíbá yìí. Petronas ní ti Malaysia àwọn àmì university ibẹ̀ ni mo ti ṣe masters kí tó wá padà síbi tí mo ti ṣe first degree láti lọ ṣe PhD. Ìgbà tí mo ṣe tán bẹ́ẹ̀ ní Malaysia náà lẹ́yìn nìkan yìí náà lẹ́yìn nìkan bí mo ṣe Dubai lọ yìí. Ó ga ya ká pé ẹgbọ́n lọ́n tóbi. Allahu Akbar. Kàtúmù tàfà náà wọlé díẹ̀. Bẹ́ẹ̀ ni. Gbogbo tẹ̀ ṣe ni kẹ́ Ní ká máa mú wọ́n lè wọlé. kárí. Bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn olólùfẹ́ yín wọ́n lè mọ̀ pé kì í kan báyìí. Pé mo wá pé. Bẹ́ẹ̀ ni èdè tán. Dé láàbọ̀. So mo kàwé tán bẹ́ẹ̀ mo darapọ̀ mọ́ mo bá wọn ṣiṣẹ́ as a senior lecturer ní Malaysia ń bẹ̀ kí n tó wá tẹ̀síwájú wá sí United Arab Emirates. Ẹ mọ̀ pé owó epo ó dùn dé owó obì lọ. Bẹ́ẹ̀ ni. Àwa mọ owó epo díẹ̀ ní United Arab Emirates. So mo wà ní College of Communication mo ti di strategic communication. Bẹ́ẹ̀ la ti máa ń kọ́ àwọn ọmọ ní ọ̀nà bí a ṣe ń bára ẹni lò bí ọgbọ́n tí yàn fi ń gbé ayé strategy àbí ọgbọ́n ìgbé ayé diplomacy bí yàn bára ẹni ṣe ìdáyànmọ̀ torí pé oṣù bó ṣe fẹ́ báyàn ṣe tó o bá ti dáyànmọ̀ o ò lè mọ bó ṣe bá wọn ṣe mímọ̀ yàn ló máa mọ ibi tí wàá gbéyàn sí rírí yàn báyìí pé lágbájá bó ṣe jẹ́ lélẹ̀ báwo ni human relations relationships. So mímọ̀ tẹ́ mọ̀ mí àbí kí n sọ pé mímọ̀ táwọn èèyàn mọ̀ mí lórí TikTok wọ́n ní ẹkún ló máa ń bákun wá. Bẹ́ẹ̀ni kó mo rò wá. Kí ló ṣẹlẹ̀ ní pé bí ọdún mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn làwọn kan pè mí pé ṣe mọ̀ pé iṣẹ́ akọ́nilẹ́kọ̀ọ́ yunifásitì mẹ́ta níṣẹ́ wa a máa kọ́ ọmọ ní kíláàsì àbí a dẹ̀ máa ṣe research a tún máa ṣe community service pé ọ̀nà owó làwọn náà fẹ́ gbà tún lù ṣe ara ṣe wà ní ẹ̀rà fẹ́ dá sí agbègbè wa. research yẹn ló sún mi dé àwọn content video tẹ máa ń rí yẹn lórí TikTok àwọn kan ló pè mí pé ká ṣe research kan ní continent mẹ́ta America a fẹ́ mú China ní Asia ká mú Nigeria l'Africa a fẹ́ study social support báwo ni àwọn èèyàn ṣe máa ń rí wọ́n ṣe máa ń jèrè ìbániṣe ibo ni èrè ìbániṣe ló ti máa ń wá jùlọ lọ́dọ̀ àwọn Americans research yẹn jẹ́ kó yé wa pé ara iṣẹ́ wọn ni wọ́n ti máa ń jèrè ọ̀rẹ́ tó bá kó ń bi iṣẹ́ wọ́n ti máa ń ṣàǹfààní. ìranra ẹni lọ́wọ́ láàrin ọ̀rẹ́ láàrin ẹbí àbí. ẹ ṣeun so irú àwọn àǹfààní yẹn níbo ló ti ń wá jùlọ fáwọn èèyàn torí tá a bá mọ ibi tó ti ń wá a lè tọ́jú ẹ̀ ká lè tọ́jú pé
àfi ká ṣe dáadáa sí bí o tó ráǹfààní pọ̀ ń bẹ̀. wọ́n á ti wá àǹfààní tó wà níbi tó fẹ́ ṣe dáadáa sí yẹn wọ́n á máa yọ. wọ́n tiẹ̀ ti rí àǹfààní wọ́n kọ́kọ́ ṣe dáadáa torí àǹfààní tó máa jẹ. research yẹn la fẹ́ ṣe a fẹ́ yànnàná pé níbo làwọn èèyàn ti ń jẹ àǹfààní tó pọ̀ jùlọ látara ìbániṣe. Nígbà tí a ń ṣe research yẹn lọ a discover yìí pé ní àwọn Americans máa ń gain social support látara ibi tí wọ́n ti ń ṣiṣẹ́. Àwọn Chinese wọ́n máa ń gain ẹ̀ púpọ̀ lọ́pọ̀lọpọ̀ jùlọ látara àwọn ẹbí wọn ìyá bàbá wọn. Bẹ́ẹ̀ni wọ́n fẹ́ràn ara wọn púpọ̀. Wọ́n fẹ́ràn àwọn òbí wọn púpọ̀. Nigerians àwọn látara ìgbéyàwó ọkọ wọn ìyẹn ni pé inú Nàìjíríà máa bàjẹ́ tọkọ yóò bá ṣe dáadáa sí. ìyàwó ò bá ṣe dáadáa sí. tí lọ́kọláya ò bá bá wọn ní dùnnú ìgbésí ayé ò ní. kò ní lọ bó ṣe yẹ kó lẹ́gùn bẹ́ẹ̀ ni. àwa explore data yẹn lọ mo wá rí i pé àwọn group méjì upper level àwọn tó yẹ pé wọ́n lówó lọ́wọ́ tán níṣẹ́ àtàwọn tí wọ́n fi taratara lówó lọ́wọ́ kí ni mo wá rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní tí wọ́n kọ kalẹ̀ pé ó ń fa ojú wípé ni wọ́n mention pé ìjà torí pé mi àtọkọ mi ń jà torí pé mi àti ìyàwó mi ń jà. ayé ò ṣe nítumọ̀ mọ́ ayé ọmọ ò ṣe dá. ibẹ̀ ni wọ́n ti wá wò pé ní communication ni tẹ́ bá dẹ̀ wo kò fẹ́ pọ̀ ní yunifásitì tí wọ́n ti ń ṣe communication strategic communication ní Nàìjíríà tó tì mí gangan nìyẹn pé àfi kí n máa fi yẹn ṣe community service torí èmi ò fi àwọn fídíò yẹn ṣe pé mo fẹ́ dàpárá àbí mo fẹ́ ṣe yẹ̀yẹ́. bẹ́ẹ̀ni torí a mọ̀ pé tẹ bá ju fídíò kan ẹ fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni ó ní nǹkan kan tá a fẹ́ mú bẹ́ẹ̀. torí pé tá a bá tún ìdílé ṣe á affect ọmọ á affect ìyá bàbá mi tó ń ṣe dáadáa kiri ó rò pé òun ṣakọ kò mọ̀ wípé ìbànújẹ́ tó ń kàn lé ló ti sójú ọ̀nà kò dẹ̀ mọ̀ pọ́nà tó ń rìn yẹn kò ń ṣọ̀nà tó ń fẹ́ rìn bá máa rò pé akọni pé tí máa ti gbéṣẹ́ pẹ̀lú ra èmi ò wọ́rì mọ́ ṣẹ́pẹ̀ yẹn kọ́ ni solution tó máa ká láàrin ìṣẹ́jú mélòó. so n tó tì mí gangan nìyẹn mo rò pé mo jú yàrá mi díẹ̀. bẹ́ẹ̀ ni ẹjú kọjá bá a ṣe fẹ́ gan ṣé tó ti ń sí tẹ́ fi bẹ̀rẹ̀ sí ní ṣe content nípa ọ̀rọ̀ ìdílé yìí ó ti tọ́dún mélòó. tabaníkà kò lè ju ó ti pẹ́ náà tí mo ti máa ń ṣe mọ̀ gẹ́gẹ́ bíi pé lecturer ẹni tó ń kọ́ mọ́ kò sígbà tí yìí ò ń ṣe content but tí mo bẹ̀rẹ̀ pé mo ń ṣe ní Yorùbá ẹ̀yìnbó ni mo máa kọ́kọ́ sọ tẹ́lẹ̀ àmọ́ yẹn ò délé àwọn aráalé ò fi taratara bá lọ. ìyẹn àwa tiwantiwa lápá bí. so kí ni mo rí ni pé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ Yorùbá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pé dókítà ẹ ṣeun o kí ni ìtún àárín mi àtọkọ mi ṣe o. ó yé wa dáadáa. àṣé tíjà bá ṣẹlẹ̀ àṣé bíyàn ṣe máa ń rojọ́ torí tíjà bá ṣẹlẹ̀ ńgbà míì ẹlòmíì ibi tó ti ń rojọ́ ló ti ń kó bá rẹ̀. bẹ́ẹ̀ni. nígbà tí wọ́n ní ìwà ọkọ àti ìyàwó tí wọ́n jà wọ́n á pè yín wọ́n á kúnlẹ̀ pé ẹ ṣeun ẹ rí olórí burúkú ọkọ mi. má ṣàǹfààní bàbá tó ẹni tó bímọ fún. kò sí bó ṣe lè wù kó jàre tó àwọn tí wọ́n wà ń bẹ yẹn ò ní dẹ́ láre. bẹ́ẹ̀ni ó ti jẹ̀bi ọ̀rẹ́ ti fẹ́ pélé gbọ́tọ́ ni kò wá rojọ́. wà wá ṣe kó wá ṣépè tán wà wá bú sẹ́kún at the end of the day wọn ò ní mọ ibi tọ́rọ̀ ti ń dùn ẹ̀. so ngbà tí mo ṣàlàyé ẹ̀ pé non-violent communication nǹkan mẹ́ta náà ni báyìí ẹnìkan pè mí pé ìjà rí òun àtọkọ òun ọdún mẹ́ta ìgbà tó ń wá gbọ́ kínní yẹn òun wá fẹ́ dán wò pé ṣé ó ń ṣiṣẹ́ ó wá pe ọkọ yẹn ó wá ṣàlàyé bí mo ṣe ṣàlàyé ẹ̀ pé sọ báyìí. ẹ sọ bẹ́ẹ̀ ṣe sọ yẹn. mo ní mẹ́ta nìyẹn ṣe tí ìjà bá ti ṣẹlẹ̀ láàrin èèyàn méjì tó wá pè ní tẹ́fẹ́ rojọ́ pé má pẹ́ nìyẹn lórúkọ burúkú má sọ pé wèrè ni má sọ pé orí òpè má sọ pé kọ́kọ́ ṣàlàyé ní tó ṣẹlẹ̀ pé ọkọ mi ò kí ń fowó ọbẹ̀ sílẹ̀. straight away. àkọ́kọ́ nìyẹn observation ti fi yẹn kí ní tó ṣẹlẹ̀ làmọ́lẹ̀ bẹ́ẹ̀ pé ó kí ń tètè dé ní tó ṣẹlẹ̀ ó kí ń tètè wọlé sọ bẹ́ẹ̀ má pẹ́ má ta mọ́. ẹ ṣe orí mi ò wá dàrú báyìí ìgbà tí mi ò wáyé wá jìyà kò sẹ́ni tó bí ẹni gbogbo yẹn. ṣé mo jábọ́ látọ̀run ni wọn ò dẹ̀ fi mí tọrọ fún ẹ o wọn fi mí ṣèyàwó sàárà àwọn ọmọkùnrin yìí. n tó ṣẹlẹ̀ yẹn gangan ni kò là mọ́lẹ̀ tó bá ti sọ yẹn tán wọ́n wá sọ feelings ẹ emotions ẹ orí pàwo ni kíní yẹn ń dá sí ẹ lára bẹ́ẹ̀ ṣe ń fowó ọbẹ̀ sílẹ̀ yẹn níṣẹ́ ló dàbí ìpè mi nìkan ni mò ń dá gbé tí mò ń dá fà á bẹ́ẹ̀ ṣe ń tètè dé yẹn àyà máa já àní lè sùn
ẹ̀rù á máa bà wá ẹ̀yin náà ẹ̀rù ń bà wá pé ibo lẹ wà ṣé mọ̀ pé ẹni tó bá gbọ́ yẹn á mọ̀ pé nítorí òun ṣe yìí kò dáa tó ó ń fi nǹkan lẹ̀ sára àwọn èèyàn kò ń ṣe pé bóyá ó kàn ń jowú lásán wà wá parí ẹ̀ pẹ̀lú need. mo mọ̀ pọ́dọ̀ obìnrin lẹ lọ. àmọ́ kan tó ń dẹ̀ fún yín jẹ́ ń bẹ̀ nǹkan tó ń wá nídìí akọ yín iṣu nídìí ewùrà wàá bá nídìí akọ ṣú. bàbá wa fẹ́ sọ ẹlẹ́ẹ̀kẹta wa ni need kí ló fẹ́ kẹ́ni yẹn ṣe ṣé mo o ti sọ ohun tó ṣẹlẹ̀ o ti sọ orí ipa tó nílẹ̀ mi parí ẹ̀ pẹ̀lú pé ṣẹ́ni tẹ́ bá fẹ́ pẹ́ ẹ tètè pé wá pẹ́ ní tètè wálé because òun fún ẹnìyẹn ní directive ó fún ní nǹkan tó fẹ́ ṣe so gbogbo ọ̀rọ̀ yẹn tó dálé lórí ni pé mo fẹ́ kẹ́ ẹ máa pè mí tẹ́ ẹ bá ti fẹ́ pẹ́ kó ju bẹ́ẹ̀ lọ. ó dáa àgbà ò ní sán lórí simple and accurate. bẹ́ẹ̀ni ẹni ènìyàn wá tẹ̀sí ó wá pè mí padà pé ní lágbájá báyìí ìjà táwọn ti ń jà látòjijì ọdún báyìí àṣọkò òun ọkọ yẹn wá ṣe sọ pé ṣé n tó ń fàjà nìyẹn olóòwò ni ẹni tó ń fàjà ni gbogbo bó ṣe ń ṣe pé tó ń bínú tó ń sunkún ọkọ ò gbọ́yé pé táwọn ń jà lé lórí ni. àwọn kọ̀dẹ́ continue tiwọn pé tó bá ti jẹ́ tó ti pẹ́ tó ti ṣe wèrè tán wà dákẹ́. ó dáa a ti bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ lọ náà rí a ti bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ lọ rí bàbá wa tẹ̀ tí ń ṣiṣẹ́ olùkọ́ni ní iléèwé gíga láti tọ́dún mélòó. more than 10 years. wow ọdún mẹ́wàá lẹ́yìn òde ẹ̀ẹ́dẹ̀ ti sọ lẹ́ẹ̀kan ẹ ní owó òbí kí n má tún padà lọ sí apá abẹ yẹn kò dùn bí ewé epo. bẹ́ẹ̀ ni ó dùn ju owó epo lọ owó epo ó dùn ju owó òbí lọ. ó dùn ju owó òbí lọ owó òbí ò dùn bí owó epo. tá a bá ní parọ́. tá a bá ní parọ́ mọ́ra wa. sọ tó tọrọ bẹ̀ àfàkùnmọ́ òkun ẹ̀ lọ. tá a bá béèrè pé òkè iléèwé lókè òkun léèwé gíga kí ni àwọn ìyàtọ̀ tẹ̀rí tó wà láàrin àti tiwa ń bè lè ṣẹ́jú méjì. ìyàtọ̀ pọ̀ tí mo rí bọ̀ èyí tá tètè yé yín òun ni wípé ọwọ́ tá a fi mú léèwé gíga kọ́ ni wọ́n fi mú lọ́hùn níbí báyìí ọwọ́ tá a fi mú léèwé gíga níbí báyìí a máa mú bí ìgbà tó yẹ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ lọ. dandan ni tó bá lọ ò ní ṣoríire. ò ní ṣoríire kò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ torí pé ẹ̀kọ́ méjì ló wà à ń pè kan ní procedural knowledge ẹ̀kọ́ pé báwo la ṣe ń operate camera tẹ̀ ń bíbà procedure ìyẹn wọ́n lè kọ́ ní vocational centers wọ́n lè kọ́ ní training centers tó yẹ pé wọ́n á kọ́ ẹ pé tó bá ti tán jẹ́ òsínmi díẹ̀ ó yá fi kélé ìbò kódà ẹni tí ò gbọ́n lè ṣe ní ti yunifásitì wà fún kọ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ló wá ń lọ yunifásitì láti lọ kọ́ procedural knowledge torí ẹlòmíà sọ pé banking and finance mo ṣe ìgbà tí mo ṣe tán mo wá lọ ṣiṣẹ́ ní ibi tí wọ́n ti ń po kóòkì ìtumọ̀ ẹ̀ ni wípé yunifásitì tó lọ yẹn ò wúlò kò jẹ́ kó lọ kò wúlò ó yẹ kó ti lọ síbi tí wọ́n ti ń kọ́ṣẹ́ wọ́n ti ń po kóòkì láti ilẹ̀ ọmọ àpò fún ẹ. n tí mo rí lọ́dọ̀ wa kò wá jẹ́ kí yunifásitì kún kó yẹ pé student wa pọ̀ lọ àwa wọ tíṣà lọ́rùn kò wá nílé manage àwọn ọmọ wọn kéré púpọ̀ torí pé wọ́n ti ṣe ọ̀nà tó yẹ pé tó bá ti jáde secondary school o lè ṣiṣẹ́ ní báǹkì àwọn èèyàn ń fi secondary school certificate wọ́n fi ń ṣe bank manager torí tó fẹ́ ṣe náà pọ̀ system ti wà software ti wà tí wà á ti fi rọ́ọ̀nù gbogbo nǹkan kí là ń bá ká tí wọ́n á fi máa lọ university so ọ̀pọ̀lọpọ̀ lè máa like tí mo fẹ́ sọ yìí àmọ́ ó dìgbà tí tí gọ́ọ̀mẹ̀ntì wa ìjọba wa bá kọ́kọ́ wá ọ̀nà tó jẹ́ pé ní àwọn èèyàn ò nídìí kan lọ university kan tó rọ́wọ́ ti bẹ̀nu. bẹ́ẹ̀ni. ṣe mọ̀ pé yẹn akọ́kọ́ dín èrò tó ń lọ university. bẹ́ẹ̀ni. á wá jẹ́ káwọn náà lè náwó sí university àwọn tó ń kọ́ mọ́ university bíbá iná iṣẹ́ wọn á lè yọ torí pé conceptual knowledge la ló ń kọ́ university ọ̀nà ọgbàronú. iṣẹ́ ti ẹni tó ń lo kámẹ́rà tá a fi ń sọ̀rọ̀ yín sìn ó lè má mọ̀ pé nǹkan ò dá ń bẹ̀ kò lè ṣe míì nítorí pé ó lè máa lò fún 20 years kó má lè ṣe míì pé ẹjẹ́ á tún gbé nǹkan báyìí sí ẹjẹ́ á tún gbé náà báyìí sí bí báyìí torí kò understand the concept behind it kò understand ìròrí tó wà lẹ́yìn kámẹ́rà yẹn kíru ẹni bẹ́ẹ̀ wá sọ pé òun lọ yunifásitì mélòó ló jáde yunifásitì lẹ́nu tó yẹ pé ẹ lè gbà síṣẹ́ ó yá pé tọ́rọ́wọ́ ti bẹnu gan. kò pọ̀ ibi tí wàhálà yẹn ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn yẹn ṣé yẹn náà tó. ẹja gbọ́ díẹ̀ sí. ẹ tún gbọ́ díẹ̀ sí. àwọn ìyàtọ̀ àti mú ìyàn dání. gẹ́gẹ́ bíi pé ẹlẹ́ẹ̀kejì náà tún ni pé màá tún sọ pé ní bóyá ìtọ́jú àwọn tí wọ́n ń kọ́ ní lẹ́kọ̀ọ́ ìtọ́jú àwọn lecturer bẹ́ẹ̀ni àwọn olùkọ́ ó jura wọn lọ
ìyẹn ni ò jẹ́ ká ráǹfààní wọn ṣe get so tí èèyàn bá ń ṣe ó túmọ̀ sí pé wọ́n ń tọ́jú dáadáa lẹ́yìn òdì. wọ́n ń tọ́jú tábà ní parọ́ wọ́n ń tọ́jú. tábà ní bí parọ́ ẹ̀kọ́ yẹn gan nígbà tí dùgbẹ̀ ò sí ń bẹ̀ tí yàwá lò sí ń bẹ̀ á jọ wọ́n lójú á jọ wọ́n lójú. so tó bá ti di pé lecturer tó wà ní kíláàsì tó tún ronú pé owó oṣù mi ò mà lè pé àfi kí n tún lọ yunifásitì mi tó tún ronú pé kí jẹ́ ń wa márúwá díẹ̀ sí ẹni tó ń ṣiṣẹ́ ọpọlọ. àwọn tó ń fi ọkọ̀ ṣe tí ọpẹ ò balẹ̀ tó ń sá jalamba káàkiri ìgbà wo náà ní jó pẹ̀lú súdẹ́ǹtì tí ó bá tètè mọ̀ wí. àìtọ́jú wọn bí ìgbà táwọn fi àjà àwọn ọmọ táwọn kó sí wọn lábẹ́ ni. bóyá kí n wá sọ pé ní apá ibi tá a fẹ́ dé dúró yìí ẹ bá mi gbà wọ́n ní àmọ̀ràn bóyá ìjọba la máa gbà nímọ̀ràn bóyá àwọn lẹ́kṣọ́rà bíi tiyín náà lè máa gbà lámọ̀ràn kí ni àwọn nǹkan náà tí àwọn náà tún lè ṣe láti fi kúkú jẹ́ kí iṣẹ́ yìí kó kúkú máa tẹ̀síwájú. ọwọ́ ìjọba náà ló wà torí pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú pé kíjọba kọ́kọ́ kí wọ́n downsize ni àbí kí wọ́n upsize secondary school certificate débi wípé bóyá wọ́n á pàṣẹ fún gbogbo àwọn oníṣẹ́ àdáni oníṣẹ́ pé kọ́ máa gbà lọ́wọ́ àwọn èèyàn. ordinary NCE wọn nígbà. ó jẹ́ kó lè máa gbà á kíyàn fi ṣiṣẹ́ tẹ́là ní báńkì. iṣẹ́ tí wọ́n dẹ̀ ń ṣe ní NCE wọn tí ì ṣe ní polytechnic ní bẹ́ẹ̀ so kí láǹfààní ẹ̀ tí ò bá wúlò. yẹ wà lásán wọn fẹ́ ṣe tó 20 courses. tó bá tiẹ̀ máa wá nídìí pé wọ́n fẹ́ kọ́ wọn ní bóyá professional courses pé báwo la ṣe ń lọ bí iṣẹ́ torí pé tẹ bá dé ọ̀pọ̀lọpọ̀ bí iṣẹ́ Nàìjíríà lénìí ẹ rí i pé àwọn èèyàn ò lẹ́kọ̀ọ́ professionalism ẹlòmíì lè kásẹ̀ sórí tébù a máa jẹ ṣingán báyìí talẹ̀ béèrè ẹ máa wá wò pé ẹni díẹ̀ kàwé ṣe get. bẹ́ẹ̀ni kò sí rọ́bẹ̀. ẹ̀kọ́ skul nìkan náà ní kákọ kákà. so bóyá oṣù mẹ́fà la máa filẹ̀ fún wọn ní pé tó bá jáde secondary school ìwọ tó bá ti mọ̀ pé ò sí top 5 àbí top 10 ní kíláàsì yẹn kò sí ní tó fẹ́ lọ ṣe yunifásitì lọ ṣe oṣù mẹ́fà yẹn kó dẹ̀ bẹ̀rẹ̀ ẹṣẹ́. kó wáṣẹ́ tó suit ẹ. so ọ̀pọ̀lọpọ̀ ń jáde ẹ máa rí àwọn fídíò yẹn lórí social media tẹ́lómi máa jáde tó máa wọ NYSC sọ́dún báyìí. bẹ́ẹ̀ni tí wọ́n ní spẹ́ẹ̀lì kìíní kan tá a máa wòkè kò sí rọ́ńbẹ̀ mo sì wò kan ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ tán ní wéèsì ọ̀ àǹkù. tí o mọ tó ń jẹ́ àǹkù. àwọn ọmọ yunifásitì kò mọ ibi tó máa fọwọ́ kàn tó ń jẹ́ àǹkù. ó dà bàbá wa ẹ ṣe àdúpẹ́ wọ́n ti ní pé ẹ̀yin ìjọba náà la ṣe tún máa bẹ̀ ẹ bá wa wá nǹkan ṣe sí ọ̀tọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ tá a wà yìí ẹ jẹ́ ká jọ gbárùkù tì kó má mẹ́hẹ̀ agbọ́ngbà tí bàbá wa ń sọ pé a lè fi tilẹ̀ ìwé tòkè òkun kí ló dé kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó jọjọ́ gbà ní. òkè òkun tí bàbá wa tiẹ̀ tún wá ń sọ gan kò tún wá ń ṣe òun òkè òkun tá a tún wá ń rò gan o. àwọn òkè òkun náà lókè òkun òkè òkun bàbá wa ẹ ṣe orin wo lẹ fẹ́ ká lọ wò nílé ká fẹsẹ̀ rajó orin tẹ́ nífẹ̀ẹ́ sí orin tẹ́ bá nífẹ̀ẹ́ sí kákan fẹsẹ̀ rajó fún bí ìṣẹ́jú méjì. Sauti lórin tèmi nífẹ̀ẹ́ sí. Sauti Arẹwà. Sauti Arẹwà mọ Sauti Arẹwà. èwo ní àwọn àkórí orin wọn lẹ fẹ́. orin kan tí mo láìkì lẹ́nu Sauti ni pé àdúpẹ́ ìgbà tá o nígbà mi ò mọ ní kọ ni. ẹ̀kọ́ bá kan. ó ní ta ló bí mi ta lóore mi àdúpẹ́. ó dáa wọ́n ní ká lọ mú ìkan lára wọn orin bàbá wa Sauti Arẹwà ọ̀nkù wa bọ́dà wa àbí ṣọ́kùnrin ni wọ́n. ọkùnrin ni wọ́n àkókò mọ Sauti. a ti ránṣẹ́ sí wọn náà wọn ti jẹ́ wa níwò ni wọn ti dá wa lóhùn ó dáa ká fífi ẹsẹ̀ rajó ńlé Sauti Arẹwà ìkan tó bá dáa tó jojú ń gbèsè nínú àwọn orin wọn ká fífi ẹsẹ̀ rajó tó bá padà dé bàbá wa tí ẹ rí ọ̀rọ̀ tí wọ́n máa mẹ́nu lélẹ̀ ní ó lágbára gan nípa ìbáṣepọ̀ láàrin àwa ọ̀dọ́ tá a fẹ́ gbéyàwó tá a ti ìgbéyàwó gbogbo yín ó yá ẹ má bọ̀ wá. ẹ má bọ̀ wá ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ à ń padà bọ̀. ẹ káwọ́ padà sórí ètò Ìjíròrò Òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tiyín ó ga jù lóore ní. atato iyọ̀dùn. bẹ́ẹ̀ ni bàbá pé atato iyọ̀ tún. ọlá ilé ìpọ̀ ju ẹmọ tó gbé wá lọ fún mi lónìí. torí mọ́ ìyẹn mo ti rò pé ẹlẹ́mìí méje lọ́la gbé wá lé ní. ìyá wa gbé tí bàbá wa gbé wá yìí. mo la já sí ìbáyọ̀ lọ́hùn. bàbá wa ẹ kúkú kalẹ̀ lórí ẹ̀rọ àṣà. ẹ̀rọ àṣà
a sì ń sọ̀rọ̀ lọ nípa gbogbo àwọn iṣẹ́ tí bàbá wa máa ń ṣe. Wọ́n sọ pé akẹ́kọ̀ọ́ olùkọ́ ni wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n, wọ́n jẹ́ onímọ̀, wọ́n jẹ́ ọ̀mọ̀wé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n jẹ́ olùkọ́ nílé ìwé gíga, olùkọ́ àgbà. Wọ́n dẹ̀ tún ń dá sí ọ̀rọ̀ họ́hùn ìṣègbè àgbélárugẹ agbègbè, àwọn ohun tó ń fa họ́hùhọ́hù tágbègbè wa ò fi ní tò, wọ́n ń dá sí. Dandan ni ìyẹn gangan lọ́lọ́run fi rán wọn wá. Ìyẹn gangan lọ́lọ́run fi ṣé òsì àwọn tọ́lọ́run bá fi rán pé lọ máa tún nǹkan báyìí ṣe, lọ máa jẹ́ káwọn èèyàn mọ̀ nípa nǹkan báyìí, tó o bá ti ṣe kíní yẹn kàn ṣe ara ò ní balẹ̀ bíi kéèyàn má bímọ tán ni. Bẹ́ẹ̀ni ó máa ń ṣèyàn gangan kéèyàn má bímọ tán lára àbí kéèyàn lówó lọ́wọ́ kó má rí ibi nà sí. Kó jẹ́ náwó. Ara ò ní balẹ̀. Ara ò ní balẹ̀. Ó dà bàbá wa ọ̀rọ̀ tá a máa sọ lénìí ni pé a máa wo àwọn nǹkan tí apá ibi tó yẹ kí lọ́kùnrin lóbìnrin tí wọ́n bá jọ ń rìnrìn àjò ìfẹ́ àjọṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin tán jọ ń rìnrìn àjò ìfẹ́ tán fẹ́ gbéra wọn sílé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó, àwọn nǹkan tó yẹ kán máa mójútó ni bàbá wa fẹ́ bá wa yànnàná ẹ̀ lórí ètò. A lè sọ tán lénìí, wọ́n sì máa padà wá ní kòpẹ́kòpẹ́. Bàbá wa bóyá kẹ́ bá wa gbé ńlẹ̀ ká tẹ̀síwájú. Tí ọkọ àti ìyàwó àbí ẹni tó wà lọ́nà ọkùnrin àtobìnrin tán wà lọ́nà. Ẹ ṣeun, ọkùnrin àtobìnrin tí wọ́n wà lọ́nà bẹ́ẹ̀ni tí wọ́n fẹ́ gbéra wọn sílé lọ́kọláya ní tí wọ́n jẹ́ kí wọ́n mójútó láàrin ara wọn. Tó bá jọ ń ní àbáṣepọ̀. Ìbéèrè ńlá ni torí pé tẹ bá wo àwọn nǹkan tí yẹn máa ń gbọ́ pàtàkì jùlọ lórí social media, ẹ̀rí ẹlòmíì ọkọ mi wá nà mí, wá gbégbájú fún mi, ó mutí wọlé ni mo wá bí pé kí ló ṣẹlẹ̀ ẹ máa wá fura, ẹ máa wá rò pé ní ṣé ó mọ̀ pé ó mutí nígbà tẹ́ ń fẹ́ra yín. Àbí tẹ bá máa ń lo TikTok dáadáa ẹ rí i pé matchmakers, àwọn tí wọ́n máa ń báyàn wọ́kọ báyàn wáyàwó, wọ́n ti pọ̀ lórí social media nísìnyí, gbogbo èèyàn ló ń ṣe. Bẹ́ẹ̀ni gbogbo ayé ló ń ṣe. Tí wọ́n bá ti wá fara wọn fúnra wọn ká ní pé ọkùnrin obìnrin ni wọ́n kọ́kọ́ gbé hàn, wọ́n wá ní ṣó láìkẹ́ àwọn wá lóhùn láìkẹ́, ó yá bí ń béèrè mẹ́ta, akọ̀ wá ní ibo ló ń gbé, ó lè ní Mushin, ṣé o ti bímọ rí, mi ò bímọ rí, ó tún lè bí iṣẹ́ wo ló ń ṣe, ó lè ní ṣé ìbéèrè náà làwọn ẹ̀ tó fẹ́ tó máa ní ṣó láìkẹ́, àní mo láìkẹ́, ó yá ẹ lọ bára yín sọ̀rọ̀. Wọ́n lè ṣe bẹ́ẹ̀ kán bímọ fúnra wọn. So àwọn èèyàn mọ̀ tó yẹ kí wọ́n wò láàrin ara wọn, àwọn èèyàn mọ̀, ìyẹn ló máa ń dí wàhálà lẹ̀. Ṣé tá bá dẹ̀ sọ pé kíyàn wo èèyàn kò ń ṣe pé bóyá lọ wo àkọsẹ̀jálì báwo lẹ ṣe máa ń pè é àkọsẹ̀jálì ẹ̀, irọ́ ìhùwàsí ẹ̀ ní kò wò, torí pé ìbánilò tẹ́ rí yẹn mẹ́ta ni wọ́n máa ń pín gbogbo wa sí. Àwọn kan wà wọ́n ní secure attachment. Wọ́n lè nífẹ̀ẹ́ ọkàn wọn, nínú ọkàn wọn wọ́n lè nífẹ̀ẹ́ èèyàn, wọ́n dẹ̀ dá ìfẹ́ mọ̀ tán bá rí. Ṣé mọ̀ pé intẹ́lómi ń ṣe tó ń kóyà jẹ lọ́dọ̀ ọkọ ẹ̀, òun ni obìnrin míì ń ṣe lọ́dọ̀ ọkọ ẹ̀ tó ń gbádùn tó ń bọ́ bí òrìṣà. A ní ìyàwó mi mo jẹ́rìí ẹ̀ tí n bá ti wọlé láago méje á pè mí ṣá. Ntọ́ lómi ẹni tí wọ́n pè lómi láago méje torí ẹ̀ ló fi gbígbà tí lu ọmọ lọ́mọ. Bẹ́ẹ̀ ni a ló ń ṣọ́ mi kiri. Ó jẹ́ mọ́mì mi ni. So tíyẹn bá ti mọ̀ pé ẹni yìí sì kí ọ, báwo la ṣe máa mọrú wọn, àwọn tó ṣe wípé ní tíyẹn bá ń fìfẹ́ hàn wọ́n ó pè ń dìá, òun náà pe ẹni hàn ní orẹ́ni sí ẹ, ó ní security pé lágbájá yìí olólùfẹ́ mi, ó lè sọ síta secure attachment. Ẹlòmíì ò lè báṣepọ̀ tó fọkàn balẹ̀ dòdòdò. Ẹlòmíì ò lè pe ìyàwó ẹ̀ pé ìyàwó mi láàrin èrò. Ṣé ẹ mọ̀ pé àwọn kan wà bẹ́ẹ̀, a ní irú dáadáa òní láyé ẹ̀ tó bá ti wà ń pa mọ́mà pè mí díàmọ́. ó lè torí ẹ lọ́wọ́ lòkun o. ó fẹ́ káwọn èèyàn mọ̀ pé mo ti níyàwó ni. So irú wọn náà dẹ̀ ni àwọn tó bá wà secure làwọn tí wọ́n lè fìfẹ́ hàn, ó ràn wọ́n lọ́rùn, wọ́n lè sọ̀rọ̀ ọ̀fẹ́, wọ́n lè ní mo nífẹ̀ẹ́ lágbájá, ìyàwó mi rèé, ẹ bá mi kí o, ìyàwó mi ni o, ní secure. Wọ́n dẹ̀ lè gba ìfẹ́, alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì làwọn tó wáyé pé wọ́n wà avoidant attachment. Àwọn yẹn
lóòótọ́ wọn káwọn náà sọ pé lágbájá ìyàwó mi ni àmọ́ àbí ọkọ mi ni àmọ́ ẹ̀rù ìfẹ́ máa ń bà wọ́n wọn ò fẹ́ kíyàn close má wọn jù irú wọn níjọ́ Monday orí ẹ̀ lè wálé kẹ́ sọ dédé ọ̀rọ̀ kan fún níjọ́ Monday kó rẹ́rìn sí kó di Tuesday kẹ́ sọ fún kó dìjà àbí ẹ mọ̀ kó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. dáadáa ẹ máa wò pé kálukú tí ń kí yọ ló ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àrò pé oògùn ni ọmọ tó ń fẹ́ yẹn ló sàṣì wọ́n ti sàṣì ni wọ́n yà wá ni wọ́n yà yín ó ní problem ni psychological problem ni àwọn tó yẹ pé ní ẹ̀rù pé kíyàn súnmọ́ wọn jù kíyàn rí wọn tán ó máa ń bà wọ́n àwọn èèyàn náà wà avoidant ẹlẹ́ẹ̀kẹta ni àwọn tó wà anxious kàkà tí wọ́n á fi ìfẹ́ hàn wọ́n á máa bẹ̀rù pé ṣé lágbájá ìyẹn ni pé wọ́n máa ń dára léèyàn jù débi pé tẹ́nìyẹn bá fi lè sọ pé òun ò ṣe mọ́ ayé wọn ti tán ó ti tán wọ́n á máa wá jáyà lórí pé kó má sọ pé òun ò ṣe mọ́ kó má lóun ò ṣe mọ́ irú wọn làwọn obìnrin tó máa ń wo fóònù ọkọ wọn àmà kò tí ì ní sùn àfi kódà ọkùnrin mi àmà gbóòórùn pátá ìyàwó ẹ̀ anxious. polo tí ń bọ̀ àmà gbóòórùn àwọ̀tẹ́lẹ̀ kí ni àbọ̀rọ̀ ta ló kí lọ́nà ta ló ń pè mo ń pè ẹ́ látàárọ̀ wà lórí fóònù ta ló ń bá sọ̀rọ̀. ẹ ṣeun so anxious ni kò dẹ̀ sí ní tó máa ń fà mo ti sọ níbẹ̀rẹ̀ ètò náà wípé ìdílé tó bá tó rè wá ìdílé tí wọ́n ti tọ́ wa ó máa ń fi orí pa á lẹ̀ torí pé gbogbo wa nínú ẹ̀mí wa nínú ọkàn wa la ní ṣé mo lè sọ pé àmù tank àmù ìfẹ́ àmù ìfẹ́ wa bí agbẹ̀dùnkún wa bó ṣe rí bẹ́ẹ̀ náà la ṣe ní àmù ìfẹ́ nínú làákàyè ṣe rí ẹni tí àmù ìfẹ́ bá kéré wọn bá àfẹ́ ló lè dámọ̀ wọn á máa náwó ọ̀fẹ́ sí aṣọ dìjà tẹ bá ti ń bára yín ṣe tó ti mọ̀ pé ẹni yìí ẹ bá sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹ fìfẹ́ hàn ẹ béèrè pé báwo ni ó sọ dìjà wá ti mọ̀ pé problem wà lọ́dọ̀ ẹni ìtẹ̀ máa kọ́kọ́ mójútó nìyẹn mi ò níyàn lè fẹ́ rú àwọn bẹ́ẹ̀ bọ́ tó bá mọ̀ lápèjúwe ń sìn ẹni tó bá wà anxious tẹ́rù máa ń bà pé ṣó ti ń fẹ́ lómi ẹ mọ̀ pé àwọn obìnrin mi àwọn lọ́ọ́ ti ọkọ wọn síta ṣé mọ̀ pé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níbi ìgbónára láti fi ti ọkọ ẹ̀ síta pé kí n tó tiẹ̀ fi ẹ̀sùn tó fi ń kàn mí gan díẹ̀ tiẹ̀ wá lọ ṣe irú wọn yẹn tíyẹn bá ti mọ̀ pé ìyàwó mi àbọ̀kọ mi ó wà anxious ẹ̀rù fẹ́ ń bà kí n má bàa já mọ́ lọ́wọ́ irú wọn bẹ́ẹ̀ open communication ni gbogbo ohun tó bá mọ̀ pé kánísì ó dágbére ilé ó dágbére ibi iṣẹ́ ó wá ń lọ ibi iṣẹ́ nǹkan kan wá fẹ́ mú ẹ yàbò míì tètè pé kó sọ fún pé alágbájá mi ní láago méje tí mo máa ń dé o má jẹ́ kó jẹ́ pé a padà lọ discover ṣe ti get torí irú wọn yẹn ò ṣe é bá sọ pé tí madeleine máa ṣàlàyé fún ó máa di wàhálà ó fẹ́ kó rẹ̀ sí wàhálà nìyẹn tó bá ti mọ̀ open communication náà wàá tètè sọ fún mójútó ẹ máa guide àwọn nǹkan tó lè fàjà. ẹ ṣeun so kíyàn lọ mọ irú èèyàn wo nìyẹn ń bá ṣe ṣẹ́ni yìí secure ṣẹ́ni yìí avoidant ni ṣẹ́ni yìí anxious ni ẹni tó bá jẹ́ avoidant tẹ mọ̀ pé gbogbo ìgbà náà kó ló máa ń farabalẹ̀ gbogbo ẹlòmíì tíyàwó ẹ̀ bá ní ajá káwa náà tiẹ̀ ṣeré lọ ilé ìgbafẹ́ ṣá ilé ìgbafẹ́ ẹ̀ ṣeun ilé ìgbafẹ́ já lọ mi àti ẹ̀yà àmà tí wàá ṣeré gan o. a ti ṣeré gan. ìjà ò lè mi àti ẹ̀rín ní ìrù yẹn. àbí jájọ wọṣọ kan náà. mo ti rọ́kọ̀ àtìyàwó tó nara wọn parí lórí ipa fẹ́ wọṣọ kan náà. bẹ́ẹ̀ ni èṣù bá wọn dá sí. bẹ́ẹ̀ ni mo ní kó lọ bọ́ṣọ mo ní báwo ló ṣe máa wọṣọ kan náà tẹ́lẹ̀ mi jáde. kò fẹ́ kí èèyàn súnmọ́ wọn ju irú wọn bẹ́ẹ̀ ìyẹn á bá wọn manage space àti time wọn ààyè àtàsìkò wọn kí ni mo mean by that ni pé ẹni tó bá wà avoidant gbogbo wa nípa ìbánilò ààyè àtàsìkò mẹ́rin la ní pàtàkì jùlọ láàrin ọkọ àti ìyàwó ọkọ àti ìyàwó lásìkò tọ́jọ́ ń lò àti ààyè tọ́jọ́ ń lò bí yàrá wọn ibi tí wọ́n ń gbé tó máa ń sùn lálẹ́ mọ́jú àsìkò ni ààyè ni wọ́n jọ ń lò papọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó ṣe kókó ẹlẹ́ẹ̀kejì òun ni àsìkò tí wọ́n jọ ń dá wà bóyá ìgbà tí wọ́n jọ lọ bí iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wọn lọ́tọ̀ọ̀tọ̀ àsìkò táwọn méjèèjì jọ ń wà pẹ̀lú ọ̀rẹ́ tí wọ́n jọ mọ̀ bóyá bí ẹbí àwọn family wọn extended family wọn àsìkò tí kọ̀ọ̀kan nu wọn náà tún wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tọkọ mọ̀ tíyàwó mọ̀ àti ìyàwó tó tí ọ̀rẹ́ tíyàwó mọ̀ kò ní bàjẹ́ fún yín àwọn avoidant àsìkò mẹ́rẹ̀ nìyẹn gbọ́dọ̀ pé fún wọn ìyàwó tó bá ti mọ̀ pé ọkọ òun
gbogbo ìgbà kọ́ lórí ẹ̀ ló máa ń bá ń lé ìwọ ni kò máa lọ rántí orí pé wọn máa ń tẹ̀lé. o lọ sọ́dọ̀ Ṣẹ́gun lé nìyí òun ló irú ìyàwó bẹ́ẹ̀ kàkà tó wà sọ pé o lè jáde jù rán létí pé o lọ sọ́dọ̀ Ṣẹ́gun ni. ó máa jókòó kó ṣeré lọ. kí ló ṣẹlẹ̀ ní kó ṣeré lọ wà á rí pé òun ló máa padà pè é pé òun mo ti ń bọ̀ nílé gbogbo akọ̀ tẹ̀ ń pariwo ń bẹ̀ ní mi tí ẹ̀ ní. torí ẹni tó bá avoidant tó bá ṣe sọ pé tó fẹ́ dá wà wà á tó jẹ́ lọ kó dá wà. ẹ ṣeun fún lásìkò tí tó lọ ń ṣòkì ẹ̀. má ṣòkì ẹ̀ tó bá ṣòkì ẹ̀ wà á lé lọ o ò ní ẹni gbádùn ẹ̀ bákan náà kọ́ ni gbogbo wa bẹ́ẹ̀ni. so nǹkan táwọn èèyàn kì í mọ̀ advice wọn lè fáwọn èèyàn nìyẹn ìtí máa fi parí ẹ̀ yes sir. ẹni tó wá secure ṣe mọ̀ pé mo ti sọ ti anxious bẹ́ẹ̀ni mo dẹ̀ sọ ti avoidant. ẹni tó bá wá secure ọkọ ló wá secure ni àbí ìyàwó ló wá secure àbí tó dájú táwọn méjì bá jọ wá secure tó lè jọ sọ̀rọ̀ fẹ́ àwọn náà máa ń ní problem ní tó máa ń fà ní pé ọ̀pọ̀lọpọ̀ kọ́ ló mọ irú ìran èdè ìfẹ́ tó wà èdè ìfẹ́ márùn la ní tí a máa ń sọ síra wa ó dàbí bá ṣe wà ní ìsìn tá à ń sọ Yorùbá yìí ṣe mọ̀ pé tẹ́nìkan bá wà níbi tó bá yẹ pé kò gbọ́ Yorùbá ṣe mọ̀ pé a ní bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ni o a kàn máa nà ká báyà máa àdá pa àṣọ faransé ni ó lè là ń bú òun bẹ́ẹ̀ni dáadáa. bẹ́ẹ̀ àbú bẹ́ẹ̀ wá ní ọkọ àti ìyàwó mi ṣe jọ wà nulẹ̀ márùn ẹ jẹ́ nǹkan ka márùn tó wà èdè ìfẹ́ márùn. èdè ìfẹ́ márùn love language. love language ẹyọ kan bẹ àkọ́kọ́ ń bẹ òun làwọn tó ṣe wípé word of affirmation àwọn ọ̀rọ̀ tó máa ń wúni lórí motivation àwọn ọ̀rọ̀ irú àwọn tó bá yẹ pé ọ̀rọ̀ tútù ni wọ́n gbọ́yé lédè ìfẹ́ o ò lè jágbe mọ́ wọn o fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n sọ pé tó yẹ kó mọ̀ kó ti fún mi ni. àbó fún ẹ̀ kan o wá ṣe ọkọ mi èèyàn máa ní ẹ̀ ìjìrẹ́ mi ńlá ṣe o ẹ̀dúnjọ bí. wàá sá ṣẹ́gẹ̀t ẹlòmíì ò mọ̀ sọ ó kọ́kọ́ fún ẹ̀ ń kọ́ lákọ̀ọ́kọ́ ó ní àwọn òtí ẹ̀ mọ́ pẹ́ dú ó tún fún ẹ lẹ́ẹ̀kejì yẹn ṣe mo sọ pé ẹ ṣeun irọ́ onítọ̀hún yẹn word of affirmation ló gbọ́ kò sí ní tó lè ṣe. ṣáà máa fáàmù ẹ pé nǹkan tó ṣe fún mi yìí sẹ́ẹ̀ ó jọ mí lójú mo mọ̀ lóore. èèyàn ni ẹ tó rọrọ̀ ló fẹ́ gbọ́ obìnrin tí ọkọ ẹ bá fẹ́ gbọ́rọ̀ kó lọ kọ́ bá ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tútù tá gbogbo àwọn obìnrin míì bá ń bọ́kọ wọn pariwo má bàa pariwo tó rọrọ̀ a máa dùn irú ẹni bẹ́ẹ̀ tó bá bu kò ní forí ọ̀rọ̀ jìn ẹ́ ẹlẹ́ẹ̀kejì òun làwọn tó yẹ pé gift kò sí ní tẹ́lẹ̀ ṣe fún wọn àfi kẹ́ fún wọn lẹ́bùn ẹlẹ́ẹ̀kẹta òun làwọn tó yẹ pé touch ká ṣáà máa dì mọ́ra wa ká ṣáà máa dì mọ́ra wa àwọn bí ológbò. àwọn ológbò núfẹ̀ẹ́ ó wá lọ mo ra góòdù mo lọ Dubai last week mo ra góòdù bọ̀ fún ìyàwó mi. kò tẹ̀ jọ lójú. ó fẹ́ kó di òun mú kó fọwọ́ kan lẹ́kẹ̀ẹ́ kẹjọ fara lura gbogbo gòdì ẹ kò. ẹlòmíà ní kí ló tún fẹ́ gbogbo ń tẹ́fẹ́ ni mò ń ṣe fún. ẹlòmíì dẹ̀rẹ́ kó gbé jáde kó o ṣe kó mọ̀ kò kàn ó bó bá ti rárú gòdì yẹn wá alọ́kọ mi ò nífẹ̀ẹ́ mi àwọn onígift alátijọ́ tí mo ti fẹ́ o ra nǹkan kan rí báyìí. a ti sọ mélòó bẹ́ẹ̀ yẹn mẹ́ta ìkẹrin service àwọn tó kọ́ máa ń ṣe nǹkan fún wọn nítorí pé ẹ̀rọ obìnrin mi á ní di àtórí tí ẹ mo fi ṣe ọ̀fọ́ yìí o torí tí ẹ mo fi ṣe láyìí o bẹ́ẹ̀ obìnrin míì wà kọ́kọ́ ẹ sọ fún pé òun oúnjẹ lá á sì máa ṣe náà ni. kò jẹ́ ni. so ìparí ẹ̀ wá ní àsìkò ìparí ẹ̀ wá lásìkò àwọn tó yẹ pé kò fàsìkò ẹlẹ̀ fún wọn kò fàsìkò ẹlẹ̀ ni wọ́n fi ń sọ̀rọ̀ fẹ́ so ẹni tó bá wà secure náà kò ń ṣe pé ní tí mò ń sọ ni pé wọn ò lè jà bọ́n tó bá sábà fàjà wọn ni pé kí ọkọ máa sọ èdè ìfẹ́ míì kíyàwó máa sọ ìmíì àfi kán lọ́jọ́ mọ̀ pé kẹ́ ẹ dára yín mọ̀ débi pé n ti lágbájá fẹ́ tí má ti ra nǹkan fún ṣá ààrẹ rìn ẹ ra ṣàwárí mà fún 1000 ní. bẹ́ẹ̀ ni ó sá. kí ló lè ń bẹ̀. á dẹ̀ rẹ́rìn inú àdúrà láàrin ọjọ́ méjì sí mẹ́ta nù lé yẹn ìlú rẹ̀ á dẹ̀ tún tọrọ mímímí. kó máa sọ pé àdùkẹ́ mo ṣáà ti ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ṣáà ti jẹ́. irú yẹn kó wá máa fọwọ́ kàn á sọ fún ẹ pé kí ni kókó. ẹ̀kọ́ wo ṣì dànù. ààrẹ orí ẹ̀ òwú. mo rò pé mo dá inú. ẹ dáhùn dáadáa àsìkò wa gan dẹ̀ ti sáré ó dàbí káyọ̀ máa bá yín sọ bóyá káwulẹ̀ sọ pé love language yìí níjọ́ mi tí bàbá wa bá wa wọ́n wá bá wa tún dé ìsàlẹ̀ kòkò dáadáa bẹ́ẹ̀ni torí pé ó ṣe pàtàkì láàrin àwọn olólùfẹ́ láti máa mọ love language ara wọn bàbá wa ẹ jẹ́ ká ṣe báyìí torí àsìkò wa tó sáré ibi làwọn èèyàn ti lè bá yín pàdé lórí gbogbo ẹ̀rọ ayélujára yín Facebook, TikTok, Instagram, YouTube
gbogbo ẹ̀ ni mo wà Facebook, Instagram, TikTok, YouTube at Dr. Ridwan Raji. Dr. Ridwan Raji. Dr. Ridwan Raji. Ẹ jẹ́ ká lọ tẹ̀lé bàbá wa tá a bá tẹ̀ tún ní ọ̀rọ̀ kan tàbí méjì tá a fẹ́ bá wọn sọ. Wọ́n á dá wa lóhùn, wọ́n máa ń gbani nímọ̀ràn nípa ọ̀rọ̀ ìgbéyàwó lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ejimi àbọ̀ṣẹ́. Ọ̀rọ̀ rẹ̀ kò tiẹ̀ tá àbọ̀ṣẹ́jú gan. àti bomi ọgbọ́n mu rẹpẹtẹ pẹ̀lú bàbá wa ìmọ̀ ó máa pọ̀ sí láṣẹ Èdùmàrè ẹ̀ ní jábọ̀ ẹ̀ sì ní dọ̀tí. Ẹ̀yin olólùfẹ́ wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n eléyìí gan tiẹ̀ ti wá pọ̀ àgbọ̀n wa kún tó ṣẹ́ dànù àwa ti mú tiwa àlérò pé iná ti mú tiyín. Ẹ máa pàdé wa lórí gbogbo ẹ̀rọ alátagbà wa pátápátá lọ́gán tẹ́ bá ṣe ti àtẹ̀jíṣẹ́ la ó fèsì fún yín. Ẹ pàdé èmi Ayọ̀ngbénu lórí TikTok, lórí Instagram @ayọ̀ngbénu_ alága gbogbo ìsìn pátápátá ni madam. Ẹ má gbàgbé láti bá wa pàdé lówùrọ̀ lábẹ́ rí mi lóde ẹ pè mí Láyọ̀ngbénu dédé ara mi ló ṣe. Má darí ètò sọ́dọ̀ Ìjìnì láti bá wa kásẹ̀ ńlẹ̀ tó ní. Ẹ ṣeun bàbá wa, ẹ ṣeun gan ni pé àti ẹ̀fìwé ránṣẹ́ sí yín ẹ sọ pé àwa ọmọ kéékèèké yìí náà la pè yín ẹ jẹ́ wa Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ síwájú àti síwájú sí i. Gbogbo bí tẹ́ ẹ ti ń rí ọgbọ́n Elédùmarè á máa bá yín bu omi rin ibẹ̀ láṣẹ Ọlọ́run ọba. Kídùn kókò ṣókè òun náà ni ọbẹ̀ ògè bá ti sọ wípé rẹ̀ àtayọ̀ láti fi pàdé lọ́jọ́ ní ọjọ́ rẹ̀. Bàbá wa náà ti ṣèlérí fún wa pé àwọn náà ṣì máa darapọ̀ mọ́ wa ní ọ̀pọ̀ ìgbà torí kì í ṣe ẹ̀kan sí torí onímọ̀ ni wọ́n. Orúkọ tèmi Ola Onabajo Ayálúwà Ṣọlá fún aláṣàkẹ́tì ní gbogbo tó pọ̀ mọ́. Ẹ bá mi pàdé lórí gbogbo ẹ̀rọ ayélujára mi pátápátá Ọ̀nàbàjọ́ Ọláwálé náà ni. Tó bá jórí Kaftan Television Yorùbá @Kaftan TV Yorùbá ẹ̀tẹ̀ àtẹ̀jíṣẹ́ sí wa. Gbogbo ẹ̀ la máa rí tàṣí máa fún yín lésì tó dáa. Bàbá wa ẹ jájọ wọn jọ̀wọ́ sáwọn ará ilé pé ó tún dìgbà kan náà. Ètò Ìjíròrò Òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló Ẹ jẹ́ bá ilé ìkí yín káàbọ̀ kí n máa fi ìlú ẹ̀ kú àmójúbà. Ètò tó kọ́ni lọ́gbọ́n tó fúnni lóye ó gbà ṣàlàyé. Ètò Ìjíròrò Òwúrọ̀. ètò yìí ló ní ládùn jẹ́ gbọ́. Gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀. Gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. Most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. Pẹ̀lú Ọlá Onabajo lórí Kaftan Television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan Television Yorùbá ní ẹ máa yí kò ń bẹ́ ọ ẹ máa wo Kaftan.